Auzubillahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ nígbà tẹ́ bá àwọn èmi ọkùnrin báyìí tó ṣàlàáfíà lẹ́wà. Please continue to subscribe. Ẹ ṣé gan ni. Ẹ̀yin tẹ́lẹ̀ ti subscribe, God continue to bless you. Topic àti tí mo ṣe lénìí, mo ti ṣe similar one tẹ́lẹ̀. Ọkùnrin yẹn ló béèrè àwọn questions kan lọ́wọ́ mi. Ṣó yé yín, mo ní mo ti ṣe tẹ́lẹ̀ bẹ́ẹ̀. Èyí tó wà more interesting sí mi, òun ni pé ṣé nítorí pé ọkùnrin kò dá okó, ṣé obìnrin lè filẹ̀ ṣá? Pé kí lèmi feel nípẹ̀ pé ọkùnrin ò dá okó, ṣó yẹ kí obìnrin lè sọ wípé òun ò fẹ́ mọ́ kó divorce ẹ̀? Ok, nísìnyí ṣé èèyàn yẹn fẹ́ kí n judge in my own mind pé bó ṣe rí lọ́kàn ti tèmi, pé ká wá sọ pé èmi ni, ṣé mo lè ṣe? Bẹ́ẹ̀ kí tó di pé mo answer question yẹn, tó yé yín, kó tó di pé mo answer pé ǹjẹ́ mo lè fi ọkùnrin kalẹ̀ nítorí pé kò dá okó, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ one or two things ná. Kó tó di pé ẹ fẹ́ra yín, Islam lóòótọ́ sọ pé ẹ má ṣe àgbèrè, ṣó yé yín, ẹ má ṣe ìranù pẹ̀lú ara yín àfi tẹ́ bá fẹ́ra yín. Tó kò dẹ̀ sí yẹn, mi ní oore ọ̀fẹ́ láti mọ̀ pé ó ṣe ò dá. Ẹ̀tọ́ rẹ ni fún ẹ kó sọ fún mi pé báyìí ni o, ẹ̀sìn rẹ, religion rẹ, ibi tó dàgbà sí o, ẹ̀ṣẹ̀ ni o láti dá okó, ìwọ ò dá okó. So kí ni belief tèmi náà? A gbọ́dọ̀ gbọ́ belief ara wa. Ayé ti lajú ju pé wọ́n mú yàn sí, wọ́n kàn wá lọ sílé ọkọ lọ. Láyé ìsìn, ayé ti lajú ju gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ. Ṣó yé yín bẹ́ẹ̀ yẹn? Ayé ti lajú. So tẹ́ bá bára yín ṣe nǹkan kan, ẹ ní láti understand where are you coming from? What is your belief? So ó yẹ kó ti lè sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀. So ó yẹ kó ti lè sọ fún mi pé tó òun ò dá okó òun, kí n ti mọ̀ pé lóòótọ́ nǹkan tí máa wá face lélẹ̀. Ṣó yé yín? So kò wá sọ fún mi mọ̀ pẹ̀. Èmi dẹ̀ ti ní belief pé bí àyè ni ó yẹ kí ọkọ ọmọkùnrin ṣe rí. Àwa marry tán, mo wá rí pé báyìí ló ṣe rí. Tó bá jẹ́ pé nǹkan tí mi nífẹ̀ẹ́ sí ni, divorce lè wáyé náà. Divorce lè wáyé. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín kó tó di ká tẹ̀síwájú. Nǹkan tá à ń jẹ ń sìn, nǹkan là ń jẹ láyé jọ̀hún. Nǹkan tá à ń jẹ ń sìn, nǹkan ni wọ́n ń jẹ láyé jọ̀hún. Ayé jọ̀hún, àwọn tí wọn ò dá okó fún, tí wọ́n bá ti di táì tí wọ́n bá fẹ́ ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó wọn, ó máa jáde tán ni. Tẹ́ẹ̀rí bọ́lọ̀ ṣe dá, máa rí bọ́lọ̀ ṣe dá gbogbo ẹ̀ tán ni. Àmọ́ nǹkan tá à ń jẹ nísìn, nǹkan tá à ń jẹ ń sìn, àwọn kẹ́míkà tá à ń jẹ ń sìn, ṣó yé yín? Irú àwọn tí wọn ò dá okó yẹn, nísìn báyìí, wọ́n ní ó difficult fún tí wọ́n bá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó wọn kí okó yẹn gan kó jáde síta dáadáa. Kí níyẹn ò sábà jáde síta dáadáa. Ní àwọn míì à ń rí problem yẹn nísìn. So ìwọ tó béèrè question yẹn lọ́wọ́ mi nísìn, kó wá fall into that category tó yẹ pé tó bá ṣe ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀, kíní skin yẹn kíní yẹn kò jáde tán, okó gangan yẹn jáde tán, á kàn jáde súẹ́súẹ́ tó jẹ́ pé skin ara ẹ̀ wàá mọ́ fi gbo obìnrin àbí wàá mọ́ struggle láti wọnú ẹ̀ àbí láti mú kíní yẹn jáde. Ṣé kò ní sú obìnrin? Ó máa tètè sọ wípé ó máa sú ṣá. So on my own, ó ní pé mo recommend ẹ̀ pé ó dá kí ọkùnrin kó dá okó ẹ̀. Mo recommend ẹ̀ pé kí ọkùnrin dá okó ẹ̀. Pé kí màá wá fi kalẹ̀ lẹ̀, ṣó yé yín? Mi ní fi kalẹ̀ lẹ̀, mi ní fi kalẹ̀. Mi ní fi ọkùnrin kalẹ̀, mi ní fi ọkọ mi kalẹ̀ nítorí pé kò dá kó. But màá encourage ẹ̀ pé kó dá. Màá sọ advantages ẹ̀ fún. Ṣó yé yín? A máa go through the process together. We bear the pains together. Títí tó fi máa heal. Ṣó yé yín? That is on my own. Then on the other hand, tó bá sọ fún mi pé ẹ̀sìn ò gbà. So yín, kó sọ fún mi pé ẹ̀sìn ò gbà, ẹ má jẹ́ kí n parọ́ tàn yín. Gaskiya èmi ò ní like ẹ̀. Tó sọ fún mi pé ẹ̀sìn ò gbà pé kò ń dákó, bẹ́ẹ̀ ni màá ṣe máa bí ẹ gbogbo pain excessive foreskin tó fi ń a kind of injure mi. Mo believe pé mi ò ní gbà. So ó better ọkọ àtìyàwó tí a bá fóònù ẹ̀sìn wa, Islam wa pé ẹ gbọ́dọ̀ ṣe ṣìnà pẹ̀lú ara yín, ẹ sòótọ́, ẹ sọ bí tẹ́ ẹ wà. Nítorí pé kí ni okó dídá yẹn mo ti sọ nínú fídíò mi tipẹ́tipẹ́
pé àríkà nínú àlùkùránì tó yé yín bẹ́ẹ̀ yẹn pé wọ́n ń dákó àbí wọ́n ń dábẹ́ fún obìnrin àríkà tó yé yín but ní èyí tí okó dídà yẹn rí i pé anabi muhammadu sallallahu alayhi wa sallam òun gangan fúnra rẹ̀ ó dá okó fún àwọn grandson ẹ̀ Hussein àti Hassan nínú àdìtì Buhari and Muslim ìwádìí mímọ̀ kíkà nínú àdìtì ó fi yé wa bẹ́ẹ̀. In fact anabi muhammad sallallahu alayhi wa sallam there still argument pé bóyá wọ́n dá okó yẹn wá fún látọ̀run bẹ́ẹ̀ yẹn ni àbí bóyá ọ̀nkù rẹ̀ ló bá ṣe nígbà tó wà ní ọmọ kékeré pínísí argument sì wà lórí ẹ̀ bẹ́ẹ̀ yẹn so yé yín so ní ti okó dídá títọkùnrin dá púpọ̀ ó mọ ń beautify ó dẹ̀ mọ ń lẹ̀sí bacteria ṣóyè yín tó bá ti dá ó mọ ń lẹ̀sí àwọn the secretion of sweat tó máa wá di white substance tí wọ́n pè ní smegma ó máa lẹ̀sí ẹ̀ kò sí àgọ́ ara wa tí kò fẹ́ hide dirt àwa là ní fi láyè fún so tó bá ti dá ó easy fún èèyàn tí wọ́n dá láti mú kúrò sharp but èèyàn tí wọn ò dá okó rẹ̀ fún ó ní láti fọwọ́ pọ̀ síta kó tó wá clean ẹ̀ dáadáa ó difficult fáwọn míì gan láti fọ ojú wọn clean à ń bọ̀ sí kí wọ́n mọ fọwọ́ pọ̀ ní everyday ṣóyè yín pé wọ́n fọ̀ nítorí họrí ṣóyè yín but èmi ò bá prefer pé kí wọ́n mọ dá okó ọmọkùnrin wọ́n ní ìgbà wo ló wá dá kí wọ́n sọ pé wọ́n dá okó ọmọkùnrin ó bẹ́tà kí wọ́n dá okó ọmọkùnrin bí wọ́n ṣe sọ nínú bíbélì bí ọlọ́run ṣe sọ fún Abraham nínú bíbélì pé before 8 days ṣóyè yín before 8 days kí wọ́n dá so tẹ́ bá fẹ́ dá okó ẹ mọ̀ consider anything less than 1 year tọmọ yẹn bá wà ní less than 1 year so that àwọn pains ó máa less nígbà yẹn then ó máa tètè heal kò ní kọ́ sí complex tí ọmọ bá kéré tó bá wà ní less than 1 year yẹn ṣóyè yín tí wọ́n bá dá okó fọmọkùnrin ṣóyè yín skin yẹn kò tí ì wà delicate like that skin yẹn ò tí ì thick kò tí ì thick dípò tá a sọ wípé wound ò ní tètè heal wound àwọn kékeré máa ń tètè heal ṣóyè yín ó máa ń tètè heal compared to ti àwọn àgbàlagbà wọ́n máa ara ti thick ara ti ẹran yẹn ti so kó tó di pé ó heal ló máa ń pẹ́ so wà advisable láti ṣe ní kékeré ṣé pé wọ́n wá béèrè lọ́wọ́ mi pé ṣé èèyàn tí wọn ò dá okó fún ṣó lè fún obìnrin lóyún ó lè fún obìnrin lóyún provided pé ìgbà tó bá fẹ́ ṣe nǹkan tó bá fẹ́ ṣe àṣepọ̀ ṣó yẹ yín ìgbà tó fẹ́ ṣe àṣepọ̀ okó yẹn ó jáde dáadáa because tí ò bá jáde dáadáa àfàìmọ̀ kó mọ̀ yí síbi skin instead kó lọ yí síbi ojú ibi tó yẹ kó yí sí gangan ṣó yẹ yín wọ́n dẹ̀ tún wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé wọ́n máa ń ní feelings dáadáa because tí wọ́n bá fẹ́ ṣe ó máa jáde orí rẹ̀ máa jáde dáadáa wọ́n tún wá béèrè lọ́wọ́ mi pé ṣé àwọn tí wọ́n ṣe ṣáwọn náà ní feelings tó àwọn tí wọ́n ò ṣe gbogbo wọn ló ní feelings dáadáa torí pé kí ni kí wọ́n bá fẹ́ bó obìnrin sùn kí ni yẹn gbọ́dọ̀ jáde ogó kan gbọ́dọ̀ jáde nínú skin ẹ̀ tó ń cover ẹ̀ yẹn tó ń cover ẹ̀ bí ẹni pé ó ń protect ẹ̀ yẹn ó máa jáde níbẹ̀ okó dídá ó involve surgery ni pé kí wọ́n mú excessive skin tó cover yẹn ó ní wọ́n máa gé kúrò tó dẹ̀ máa leave ẹ̀ ní shape bọ́ náà ṣe dá èèyàn kan ní ṣé àwọn tó ń dá okó either local àwọn ti hospital ṣáwọn náà ni wọ́n ń gbẹ́ orí ẹ̀ tó fà bẹ́yìn mo ní tó ọlọ́run tí bá ṣe shape okó sínú àpò rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ti ṣe síbẹ̀ bẹ́ẹ̀ so tí wọ́n bá wá dá tán shape yẹn tó wá jáde sí that is it but ìwádìí fi yé wa pé ẹ̀yin tẹ́ ẹ̀ dá ó máa ń hide lot of bacteria bí wọ́n ṣe sọ ní àtẹ̀yìnwá ó máa ń hide lot of bacteria reason náà the only reason the only advantage tí èèyàn tí wọ́n dákó rẹ̀ tó ní over èèyàn tí wọ́n ò dá ni pé àti fọ́ nìkan ni àti clean ẹ̀ nìkan ni ó easy fún èèyàn tí wọ́n dákó rẹ̀ láti clean any dirty tó bá bà lé
orí ẹ̀ dẹ̀ kò kí ń hide bacteria, kò kí ń sábà transmit. Wọ́n kó àwọn ọkùnrin jọ sóye yín, wọ́n kó àwọn ọkùnrin jọ, wọ́n rí pé àwọn tí wọ́n sábà transmit baby any kind of ìbálòpọ̀ infection sí obìnrin ó wọ́pọ̀ láwọn tí wọn ò dá okó fún. Ìwádìí ló sọ bẹ́ẹ̀, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, compare to àwọn tí wọ́n dá fún. Sóye yín, so kí wá ní advantage pé kí wọ́n mọ̀ dá. Ìwádìí fi yé mi pé the only advantage ni pé wọn ò alter skin wọn, àìjẹ́bẹ̀ ìdọ̀tí wọn cover. Bẹ́ẹ̀ bá pe àwọn èèyàn jáde nísìnyí, àwọn tí wọn ò dá fún, so mo fẹ́ kẹ́ ẹ share wa ní experience yín, àwọn tí wọn ò dá fún, especially because àwọn tí wọ́n dá fún wọ́n claim pé àwọn wà òkè, àwọn tó bá ní ẹnìkan bẹ̀yẹ tí wọn ò dá fún, ẹ jẹ́ ká gbọ́ advantage. So the advantage náà ni pé èmi ò rí advantage kankan bẹ́ẹ̀ ju pé kò sí advantage pé wọn ò alter skin wọn, Ọlọ́run ní ká má alter skin wa, wọn ò dẹ̀ alter skin wọn. So èèyàn ń dá okó, èèyàn ò dá okó, ó ti dàbí pé law tẹ́ ẹ máa take care of fúnra yín, ṣó benefit ẹ àbí kò benefit ẹ. Àwọn Islamic school of law kan, àwọn kan bí nígbàgbọ́ pé it is very compulsory. Ṣóyè yín, àwọn kan nígbàgbọ́ pé it is very compulsory, while àwọn kan dẹ̀ sọ wípé it is recommended, extensively recommended fún àwọn mùsùlùmí. Ẹ wà á rí àwọn tó make mandatory yẹn pé ó wà, àwọn Shafi àtàwọn Hanbal wọ́n mandatory ẹ̀. Ṣóyè yín, ìgbà míì wà tó jẹ́ pé ìwádìí fi yé wa pé àwọn ọkùnrin tí wọn ò bá circumcise, wọn ò fẹ́ kí wọ́n tẹ̀ sọ wípé kí wọ́n bá wọn kírun, wọn ò fẹ́ kí wọ́n bá wọn kírun. In fact, a tún rí ìkà níbì kan tó sọ wípé èèyàn tí wọn ò bá dá okó fún tó bá tọ̀ kalẹ̀ lẹ̀ kí bẹ̀yẹn tó purify in 40 days time ni. Ṣóyè yín, but àwọn Hanaf school of Islamic school of thought wọ́n ní is recommended, but Shafi àti Hanbal, ṣóyè yín, àtàwọn míì náà tẹ́yìn náà mọ̀, wọ́n sọ wípé ó wà obligatory fún kò tí ọkùnrin nìkan, fún obìnrin náà. So this topic is jam-packed, is wide, it is complicated, ṣóyè yín, but èmi ti dáhùn ti tèmi.